Johnson mo fẹ́ rí ẹnu ilé. Ọ̀rẹ́ mi kí ni kí n wá ṣe kí n fò mọ́ wọn àbí dandan ló fi ń dáyàn lóhùn kí n fò mọ́ wọn ni àbí kí n dì mọ́ wọn lọ́rùn jọ jẹ́ kí n rí ẹ̀jọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ kí ló kàn mí mo rí wọn rí i. dúró kí ni gbogbo eléyìí náà. kí o bá ṣe ẹ̀fín ni pé ní àfin nípa wọ́n bóyá bá wa sọ̀rọ̀ àti respect àti kì í torí pé ó jẹ́ girlfriend ọ̀rẹ́ wa wọ́n bóyá fi wá wọ for what. Man, this season is getting out of hands. Kò lè máa lọ báyìí o. Jọládé kí ló ṣe tó ṣe bẹ́ẹ̀ ní sàn rẹ̀ wọ́n kí o lè explore ọ̀pọ̀ kí ló fà wọ̀ yẹn náà. Kí ló fún mi fẹ́ kí wọ́n ṣé mo ní business pẹ̀lú wọn ni. Really? But wait just how many times mo ti sọ fún yín pé mi ò fẹ́ máa rí ẹ̀ pẹ̀lú àwọn boys yẹn mọ́. Kí ló ṣe pẹ̀lú wọn àwọn Yorùbá máa sọ pé ẹgbẹ́ ẹyẹlẹyẹ wọ́n tó ṣé wọ́n tí wọ́n wà ní kàtígórì ni wọ́n bó ṣe rí wọ́n báwọn ṣe rí. Ṣé ni wọ́n ló yẹ kí wọ́n máa bá ṣọ̀rẹ́ o dẹ̀ mọ orúkọ tó ń ṣe nínú school mo dẹ̀ sọ fún ẹ o kì í gbọ́ràn kí ló ṣe pẹ̀lú àwọn boys yẹn. Just calm down o lè understand àwọn ọ̀rẹ́ mi ni wọ́n àbí wọ́n ṣàṣọ rẹ̀ èmi mo mọ reason fún fi bá wọn rìn náà. wọ́n fi mí lẹ̀ mi tẹ̀ fẹ́ understand mi ní interest rárá wọ́n jẹ́ kí n sọ nǹkan fún ẹ. tó bá dé ilẹ̀ yẹn àwọn boys yẹn wọ́n ní kò sí wọn máa ṣe fún ẹ kí ló wá pẹ̀lú wọn ṣé kìí ṣe bọ̀bọ̀ tí wọ́n sọ wípé ó pààyàn táwọn ọ̀dà kan ti sọ̀rọ̀ wọ́n tó sì máa bàyé mi jẹ́ kí lè tó ń ṣe pàṣọ náà. a máa bàyé mi jẹ́ jẹ́ ń pariwo kọ́wọ́ yẹn tètè gbọ́ kan tí mo ń sọ o mo ní kó má bọ̀ ọmọ ìsìn yẹn rí mọ́ ọ̀gbọ́n sì wọ́n jọ́sìn mo ń sọ fún ẹ̀ṣọ́ rẹ̀ tètè máa lọ ní kí mo kọ́ sí mo ṣe bí báyìí kan. nítorí náà kí ló máa ṣe náà. fìbílẹ̀ mo tẹ̀lé lọ bá ọ̀gbọ́n ìsìn yẹn kọ́kọ́ mọ̀ kọ́kọ́. Ọmọ kí o lè máa bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ máa tó níbi o. Who is that? Tó ṣe máa sọ pé kí ni mo wá ṣe ṣó gbádùn ṣá. Mo wẹ́ ní ìwé kan náà ìwé ìlú kan tí mo fara sọ fún ilé ìwé ní kí n sọ. Má wọlé sọ mọ́ ń gbọ́. Ṣé mo dẹ̀ bọ́kọ̀ báyìí tí mo rí wà tí àpapọ̀ yẹn? Bàbá ìtẹ̀jọ́ dúró ń ta tí mo sọ fún ẹ pé mi ò láìkí wà àti bọ̀bọ̀ yẹn. Bẹ́ẹ̀ tí mo lọ ṣe final journal sí mi, mo rí bọ̀bọ̀ yẹn wọ́n ti pa bọ̀bọ̀ yẹn o. Wọ́n ti pa bọ̀bọ̀ yẹn sínú school. Wọ́n ti pa bọ̀bọ̀ yẹn sínú school o. Wo I saw him with my 2 eyes. Wo mo ní kí n wá sọ fún ẹni tó fẹ́. Mo ti gbọ́ màá lọ màá rí ẹ lórí. Ara wá òṣèlú ní kí n máa lọ mo fẹ́ wọlé. Just go. Just go. Ti dán náà. Àbọ̀ rẹ̀ jọ sí i. Wọ́n bá mi ní ṣùgbọ́n kọ́tẹ̀ wà á pè mí mọ́. Kọyàn àná àgbà fìtàn bá ẹ fún ni o wà kò sọ̀rọ̀ ọmọdé o. Jọ́sìn. Don't ask me any question, just listen very carefully and do as I say. Má wà fún convocation party lálẹ́ yìí o. What's going on? Just listen, má wà fún convocation party ní alẹ́ yìí, tó bá ti di àárọ̀ la by 5:30 kó gbé ẹrẹ kó kúrò nínú ìlú yìí. Ètò bá fipò wò mẹ́, just leave it, I'll bring it for you, okay? What's going on? Shh! Just do as I say. Now leave. This moment, leave. Don't call me, I'll call you, okay? Just go! Go! Johnson, there's something I want to ask you, and I want you to tell me the truth. Nothing but the truth. Alright, go ahead. Are you a cultist? Irú question ló béèrè lọ́wọ́ mi ẹ̀ náà. Jọládé, ó wo mi ṣíṣe pé ní cultist. Mi ò sọ pé cultist ni ẹ̀. Mo kó tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà ló jẹ́ kí n máa sọ bẹ́ẹ̀. Wọ́n náà wẹ̀yìn ọ̀rẹ́ tó ń fa ẹ̀. Ó bójú wọn ṣe máa ń rí. Ṣé mo pé ọmọ máa pe gbogbo yín ní cultist náà ni? Báwo lè ń ṣe báyìí? Ọ̀rẹ́ Sùnbọ̀ ni wọ́n náà. Ó dẹ̀ mọ̀ we are in the same department. Ṣé máa ṣe àwọn èèyàn tí máa bá ṣe àtàwọn tí mi ní bá ṣe rè ni? So mi gbọ́dọ̀ lọ́rẹ̀ẹ́. How can you look at me and call me a cultist? Torí mo ń bá àwọn kan tó ju wọn lè rìn. Does it make sense to you?
Ṣé cultist ni wọ́n? Báwo ni fẹ́ mọ̀ ṣe bí mi náà béèrè lọ́wọ́ ẹ̀ àti pé òrí bó ṣe máa ń ṣe ojú bí àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ni ó jọ àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn náà. Really? Yes now. Kọ́lọ́ máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa èmi ò mọ̀ o. You have to be very careful because people will be thinking you are cultist too. Mi take note o dẹ̀ mọ́ bí mi kì í fi bẹ́ẹ̀ observe àwọn nǹkan bẹ́ẹ̀ ṣojú wọn máa ń le bẹ́ẹ̀. I have to be very observant these days. So what about the party you're going for? See, let's forget about Grandma Pada sí school wa. Lóòótọ́, irú move yẹn wà suspicious. But sister mi, ẹ ní láti máa worry ara yín lórí àwọn nǹkan báyìí náà. Kí ni mo tún fẹ́ sọ tó fẹ́ understand mi báyìí? Torí mo mọ̀ pé ò ní understand. Mi understand the kind of transition tó máa ń ṣẹlẹ̀ sí tó bá ti wọnú bedroom. Ṣorí èmi àti Johnson lè wá sí nǹkan máa ṣeré o ká máa ṣe gbogbo ẹ̀. Ṣé tó bá fi lè wọnú bedroom yẹn báyìí tó bá máa fi jáde ìjà ni? Ìgbà yẹn ló máa sọ fún lẹ́. Ló bá wá ní Jọládé, you're this, I'm tired, I'm this. Wá pé àjà kó tó wọnú bedroom now. Ṣé tó bá jẹ́ pé èmi àti ẹ̀ ń jà ní kó tó wọnú bedroom tó bá fi jáde báyìí ṣe ló máa bá mi rẹ́rìn. Àwa wà surprise pé kí ló ń ṣọmọkùnrin yìí ó ti sọ méjì ọ̀jẹ̀ nínú ilé wo ìwọ àmọ̀kọ́ tó wà nínú bedroom yẹn tó máa ń lọ mú. People will pay movie were interesting. Ibo ló tún lọ bá ibo ló tún lọ kí lè tó tẹ̀lé wọn lọ bẹ́ẹ̀. Kí ló ṣe ń bọ̀? Kí ló ṣẹlẹ̀? Ṣó ń gbọ̀n nínú mo wà okay, I'm fine. Ẹsẹ̀ mà tún ń gbọ̀n. Ẹsẹ̀ mà tún ti ń gbọ̀n. No, I'm very fine. You look so cold. Are you sure you are okay? Cold? I'm not cold, I'm fine. Okay. Orin ni, tí ó ṣe orin ni, olùkọ́ tí mú bọ̀bọ̀ yẹn lọ. What's wrong with you? Why are you so cold? This movie is so interesting. White man. Oh damn it! He's even pounding. How guys eating triangle? Good accent, man. How can you be walking like that? What point is there? Man, this Yoruba produces an outro. Oh, damn it! Somebody come on. Wow, now. Kí ló ṣẹlẹ̀ nínú movie rẹ? What was it? Damn! Fantastic actor, man! One thing! See, man! I've never seen a white man act like this before. What's your ball? Oh, my baby! Very interesting movie. Look at it! Oh, movie Andrew. Oh! Ọlọ́run ti wá ṣe solution fún wa sister mi. Ìgbà tẹ́yìn ti mọ̀ pé bathroom ni ìdùnnú àtayọ̀ wà. So kí ló tẹ̀yìn ò ṣe wọnú bathroom lọ? Kí ẹ lọ wádìí nǹkan tó ń fa ìbànújẹ́ àti ayọ̀ fún wọn. Inú bedroom tí mo ti máa ń wẹ̀ lójoojúmọ́. Tí mo ti tú gbogbo bedroom yẹn sí mi ò rí anything ńbẹ̀. Oh, I give up. Ẹ wo, you know I am still single. Bóyá kí ẹ kún gbogbo ẹ̀ sọ fún mi, kí ẹ lọ sọ fún mọ́mísí. Wọ́n á rí advice fún yín, àbí? Mọ́mí, àní Johnson ní problem. Kí ló tó fi sọ bẹ́ẹ̀? Kí ló rí? Kò ń ṣe pé mo rí lè ká nǹkan kan mọ́ lọ́wọ́ náà, but àwọn ìwà tó máa ń wù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àti àwọn ọ̀rẹ́ tó ń kó ńgbà tá a wà ní school tẹ́ bá rí nǹkan tó ṣẹlẹ̀ lálẹ́ ọjọ́ convocation wa
ẹ máa understand nǹkan tí mo sọ. Mi trust Johnson, ó dà pé ó ti join cultist. Jọládé ọkọ mi. Ọmọ tó jú ẹ kò tí wà ẹ̀ka mi ẹ̀ tó fi gbogbo nǹkan wùyàn yẹn. Ó ní courtesy to the extreme. Ọmọ tèmi wò yẹn èmi ò rí mi wọ́n ní nípa ìwà wọn àti nípa ìṣe wọn òun la fi máa mọ̀ wọ́n. Ọmọ tèmi wò yẹn mi ò rí pé lè ní ìwà bẹ́ẹ̀ yẹn lọ́wọ́. Jọlá ìwọ ni kò lọ ṣe sùúrù ìwà tó bá ń hù pẹ̀lú ẹ̀ ìwọ ni kò lọ ṣe sùúrù pẹ̀lú ẹ̀ o. Èmi ni mo máa bá Johnson gbé. My flaw. Mo ní ẹ̀ máa bá Johnson gbé. A kì í ṣe eré ìfẹ́ károjú a kì í díjú tayò àgbàdo jiná tán kò láyọ̀lé o. Ó kù sọ́wọ́ ó kù sẹ́nu ó kù sọ́wọ́ wa o. Ọ̀rọ̀ yìí máa gba èrò dáadáa o. Bí gbó bá ń rúgbó bọ̀ káyà farabalẹ̀ dáadáa ni. Àṣà ṣíṣe tó bá yọ my flaw my flaw. A kì í ṣe eré ìfẹ́ károjú a kì í díjú tayò àgbàdo jiná tán kò láyọ̀lé o. Ó kù sọ́wọ́ ó kù sẹ́nu ó kù sọ́wọ́ wa o. Ọ̀rọ̀ yìí máa gba èrò dáadáa o. Bí gbó bá ń rúgbó bọ̀ káyà farabalẹ̀ dáadáa ni. Sọ́dẹ̀ tó lè dandan lọ́rùn tafàtafà ò lè tafà mọ́ṣùpá ẹni. Èèyàn ní ṣòun láláì wẹ̀yìn. So think twice if you love me. Kò yẹ ká ṣàṣìṣe tó bá yọ my flaw. Ìfẹ́ lọ níyàn nísìmí pààrà lè ní pààrà lọ́la láì ṣàfihàn. Gbàgbà ni lójoojúmọ́ gbàgbàgbàgbà tí kò yé ni bẹ́ẹ̀ ni onídà ò sí mi. Kò má dáwọ́ dúró òkú ṣúná rẹ̀ ọ̀sáṣú lẹ́gbẹ́lẹ́gbẹ́ ta ló mọ bí ọkùnkùn gbẹ̀ǹkùn wá náà láì ṣàyẹ̀rẹ̀. Torí kò yé mi kò yé mi. Ọ̀gá kò yé mi. Ṣé ìfẹ́ nìyó kò yé mi. Sọ́ndẹ̀ tó lè dandan lọ́rùn tafàtafà ò lè tafà mọ́ṣúpá. Ènìyàn ní ṣòun láláì wẹ̀yìn. So think twice. Think twice. Love me. Think twice. My flaw. Things mọ̀ pé bathroom ni ìdùnnú àtayọ̀ wà. So kí ló tẹ̀yìn ò ṣe wọnú bathroom lọ? Kẹ́ lọ wádìí nǹkan tó ń fa ìbànújẹ́ àti ayọ̀ fún wọn. Ó ṣe wọ gẹ́rẹ́ǹgbẹ́ kíkì oko fóògùn olóko lójú. Ẹni tá a bá fẹ́ bá mi lò kágbé wò dáadáa ní kẹ́dá má padà jẹ̀bi mà ní. Kò mọ́nú mi kò mọ́nú ẹ̀ àjọ ń rìn láláì fura síra wa ní ọ̀. Mo gbà ó gbọ́ o mo gbà ó gbọ́ o ní tèmi o. Tafa ò lè tafa mọ́ṣùpá ó ṣe wọ́n